Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ṣé ti àwọn kan bẹ̀rẹ̀ ní wípé mo fẹ́ kẹ́ lọ́wọ́ pé mufti kọ́ ló bá ní kéésì o. Mufti kọ́ ló bá ní kéésì. ọ̀rọ̀ lọ́dọ̀ mufti mufti tó bá mufti lè wò pé ókè o mo fi lẹ̀ láyé tiwọn o. láyé tí wọ́n pẹ̀lú. àmọ́ ọ́fíìsì mufti yẹn àwa làwa handle ẹ̀. ọ́fíìsì ọba àlọ́rin àwa làwa handle ẹ̀. òun ni àwọn heritage náà gbọdọ̀ yóò bàjẹ́. bẹ́ẹ̀ni mufti bẹ́ẹ̀ lọ àwọn àgbàlagbà tí mufti òde lè bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rẹ̀ mufti òde lè deny wa. bẹ́ẹ̀ni wọn ọ̀dẹ̀ lè sọ fún wa wípé ẹbí ọ̀ràn wọn sẹ́yìn. àbí tó dá ilé òṣèlè yìí mọ́ wọn dá mi lójú ni mo sọ yìí tó dá mi lójú òun ni mo sọ yìí. bẹ́ẹ̀ni ẹgẹ́ ti bẹ́ẹ̀ ẹ má wàá jẹ́ kí àwa kọ́ máa lo divine and holy fún wa ibi ẹ̀jẹ̀ ká darí wọn rú nítorí pé mi rí pé ète tí wọ́n fẹ́ dá pẹ̀lú wọn tó fi kó wọ́n fẹ́ kó bọ́wọ́ bàbá mufti lọ́wọ́ ẹ wá fẹ́ fi ẹ àmọ́ mistake táwọn ṣe ni wípé ìgbàláyè yẹn ti pọ̀ jù ẹgẹ́ ti bẹ́ẹ̀ ó ti pọ̀ jù bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí sàlámà lẹ́kùn mùsùlùmí ni kò jọ́ tẹ̀dú. kò dọ́tù bẹ́ẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì ni pé táwọn alọ́ pé a kò ní wà lọ́rí yóò wà lọ́rí o. yóò wà lọ́rí. yóò wà lọ́rí ibi tí ẹ rò pé yóò wà lọ́rí ni ò ní lọ. ó ní ibi tí ó ń bọ̀ lọ. ọ̀rọ̀ yín yé mi. ìgbé kò ní wà lọ́rí láwọn ìṣe ní wà lọ́rí. Allahu Akbar. ẹnikẹ́ni tó bá ti ṣe tẹ́nìkè ṣe ní yóò dé tẹ́nìkè dé lọ́rí. ṣé ẹ ti máa gbọ́ báwo làwọn èèyàn ṣe wá jẹ́ kàtó báyìí àwọn ọmọ lẹ́yìn mi òun wọn ò gbé wọn lọ ní ẹjọ́. bẹ́ẹ̀ni àwọn lẹ́yìn mi bàbá ó ní kéésì pé ó gbé bàbá orílẹ̀ lọ ní ẹjọ́. ẹ̀jẹ̀ ìjọ ń bẹ́ káwọn èèyàn kan gbọ́ mi dáadáa. àwọn gọ́mẹ̀ àwọn ọmọ lẹ́yìn tèmi òun wọn ò gbé wọn lọ ní ẹjọ́ ó gbé wọn ó jẹ́ kí wọ́n attend the prison. ní tí wọ́n wá jẹ́ kọ́tọ́ wò yẹn ìwọ wá sá fún kẹ́yìn níbo ló ti ṣe rú ẹ̀. èmi yìí tí ń sọ̀rọ̀ yìí. ìyẹn dúró bẹ́ẹ̀. wọ́n gbé mi dé prison báyìí. èmi gangan náà ó make attempt gbogbo kan iná ó make attempt lórí èmi náà. kí àwọn pé kí ẹ wo kíyàn máa mọ̀ wá rẹ̀. kíyàn máa mọ̀ wá rẹ̀. mo dẹ̀ ti sọ fún èèyàn kan náà wo èèyàn pé kò possible. o máa rí yan fandafanda o máa kẹsàn kan tó ṣe yìí. Allahu Akbar. yóò gẹ́gẹ́ bẹ́ẹ̀ èèyàn lè alè fún Ramadan alè fún ní ọwọ́ rẹ̀ tí ẹ bá níjó ni tí wàhálà tún ṣẹlẹ̀ níjó ni tí wàhálà tún ṣẹlẹ̀ tí mo tún sọ̀rọ̀ ó tún jáde fún mi tèmi sọ pé irú nǹkan báyìí bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ bó ṣe nílé mi ṣe sọ wọ́n ṣe pé àwọn káàkọ́ mọ́ pé wọ́n ṣe bá kan pé àwọn kéèyàn múyàn kó pààyàn bí ó ṣe ṣẹlẹ̀ tárí ti tọmọ yìí èmi ò fẹ́ rí nínú lọ yìí. wàláhì èmi náà rí rí o. ẹgẹ́ ti rẹ̀ ìsìn ló wà lọ jáde pé onírú orí burúkú òṣì ní ìfẹ́ dárúkọ ẹ̀ ó wà lọ gbé nìkan jáde pé wọ́n ká orí èèyàn kìíní nígbà tó wà ní ìdíyẹ́sì ẹ̀yẹ̀ wá jẹ́ pásítọ̀ tí èso ọmọ Ìlọrin ó sì ń pa lórí Ìlọrin wọ́n ní èèyàn 120. ẹgẹ́ ti rẹ̀ ọmọ àfá kan tí wà wá tí wọ́n ṣàlàyé ọmọ àfá yẹn tí wọ́n kàpẹ́ wọn lọ́wọ́ àná ẹni yẹn ń dá ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ó ń dá kíni ó ń dá ọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ mi ẹgẹ́ ti bẹ́ẹ̀ sí nítorí pé kí ni kò ní gbọ́ bàbá kí ó gbá lóògbé náà bá jẹnara fún un bàbá kí ó gbá lóògbé tí ìbùkún bá ń ṣe kí ni tí ìbùkún tó lè nítorí pé kí ni ìyẹn ó ti di tọ̀bí yẹn ó ti di omi àti ẹ̀jẹ̀ ara ẹ̀. ọ̀nà jẹ́ ti so mọ́ ọ̀nà jẹ́ ó ti so mọ́. ẹgẹ́ ti bẹ́ẹ̀ ó ti di kí ni ó ti di kí ni ẹ̀. àdámọ́ ẹ̀. òun sọ pé kí ni wàá ní o ṣé dáwà ló ṣe tí wàá lọ máa wádìí àwọn ẹni ẹlẹ́ni tí wàá lọ máa tọwọ́ bọ̀ kò tí níye tó ti máa ná lórí tèmi. wàhálà àtàjà sàṣù. gbé bá tọ́ pínpín èèyàn wàá lọ máa tọ́ pínpín wàá lọ máa tọ́ pínpín wàá lọ máa tọ́ pínpín èmi ti máa ọ̀pọ̀lọpọ̀ owó ló ti máa lùsì lórí mi lórí bó wá jìnnì káàkiri. wàláì. èmi náà tó wá tún sọ fún eléyìí wípé tó bá ní àṣírí mi lọ́wọ́
tí o bá tún jáde o ní látúbọ̀ tán. Allahu akbar. èmi tún sọ fún ẹ o àṣírí mi ò tó bá lé lọ́wọ́ tó bá lọ kó o fi ń bò mí ni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ o ní látúbọ̀ tán nítorí wípé tó bá sọ ohun tí mo ṣe tó lè lẹ́yìn ẹ̀ lọ́wọ́ kò sẹ́sẹ̀ ìjọba omins. bẹ́ẹ̀. àmọ́ kó wá sọ ohun tí yóò ṣe ìkan tí yóò ṣe kó wá ló ṣe ìyẹn làgbápò. ẹjọ́ tọ̀tọ̀ ìjẹ́ mùsùlùmí ó dá sáfúnà tí o bá ṣe nínú ìṣẹ̀rí àgẹ́gẹ́ wọ́n ní tí yóò bá jalè tẹ́ni bá jalè tó ń tí yóò bá ká mú tó bá ní ẹ̀dá pẹ̀bù ńlá ṣìírí níbi tí ó tó lè dé dépò pé kí ọba lọ bá tó àṣírí èèyàn ibi tó pè wà ṣírí dé jẹ́ pé wọ́n wà lọ wá ṣírí àwọn ẹni ẹlẹ́ni wà wá máa wá tú wà máa ṣe ogbẹ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wá jẹ́ tó ń dùn mí. yóò tún wá sẹ́ẹ̀tì àwọn èèyàn. ọ̀pọ̀ wá sẹ́ẹ̀tì àwọn èèyàn ṣe gbogbo kan láti kó fẹ́ ba ní èdè jẹ́. ẹ lọ́wọ́ kan tó sọ yìí ẹ lọ́wọ́ ó ṣe àwọn kankan tó já sí wípé lọ́jọ́ tí àwọn èèyàn wa tó ń dáṣẹ̀ yà fún ọ lọ́wọ́ òun ní ó jáde òun kọ́ ló bá ní kéṣe o ẹ gbọ́dọ̀ fi lápá jálẹ̀ òun gbẹ̀ǹtẹ̀ ní kéṣe lọ́dọ̀ ẹ gbọ́dọ̀ falẹ̀ ẹ gbọ́dọ̀ filẹ̀ o tẹ́bá filẹ̀ ẹ rẹ̀sìlámù lọ́wọ́ o ẹ ṣe gbá o ṣé nǹkan tí wọ́n ṣe tí wọ́n rẹ̀sìlámù lọ́wọ́ ni wọ́n lẹ́kẹ́ sọ pé nǹkan tó ṣe nǹkan tí ò dá ni tó bá jẹ́ pé tọ́lọ́hún ni òun ṣe lóòótọ́ tọ́lọ́hún ọba ló ń ṣe lóòótọ́ ni gbogbo àjọwò tó bá fẹ́ débẹ̀ kò yẹ kó kọ́ gbogbo tó bá jẹ́ àjọwò bẹ̀ ó yẹ kó dúró ìgbà ókè o ṣẹfẹ ṣẹfẹ àti gbogbo ìpínlẹ̀ gbogbo ẹ̀kọ́ lẹ́nu láti gbà. kò yẹ kí èrò sá káàkiri. o kò yẹ èmi sì gẹ́gẹ́ bí ìdítẹ̀mí gbé lọ́wọ́ yìí mo dúró bẹ̀ fún mo ti pè ìyàwó mi mo pè àwọn ẹbí mi nǹkan tí mo gbà yìí o mo ti gbà o gbogbo tọ́lọ̀ mo jẹ̀ mọ̀ pé ọlọ́run ọba tí bá ti dúró lórí òtítọ́ ń bẹ̀ wàláhì mi ní ṣíṣe. àmín àmín ni Allah. tí bá ti dúró lórí òtítọ́ níbẹ̀ ọlọ́run dẹ̀ ní jẹ́ rí àpadà sí burúkú tí màá fi da gbogbo ọ̀rẹ́ mi àbí tí wọ́n fi da gbogbo àjòmọ̀ láyé. àmín àmín. ọlọ́wọ́ ní jẹ́ kí ṣàpapọ̀ olùkọ́ bẹ́ẹ̀. àmín. ẹ̀ẹ́dọ́ tèmi wá ń dó gbogbo wa ẹ̀dákun divide and rule lórí ọ̀pọ̀ bàbá mú sí ẹ̀dákun àgbé ti ọ̀rọ̀ yẹn lẹ̀ bàbá mú sí. káwọn yẹn máa rí bàbá mú sí. ẹ̀yẹ́ ti yẹn ẹ̀dí nítorí ká lè ká kojú wọn bí táwa ń lọ. ẹ̀yẹ́ fi yẹn lọ bàbá mú sí lọ́lọ́ bá ní kéèsì ẹjọ wájọ mọ tó wá gbọrú mọ kan wá ní ẹ bàbá mú ti mú bọ lọ́dọ̀ ẹjọ ìlọ o gbogbo ẹni tẹ́ ń sọ pé ẹ má pè kàtìkàtì ní wọ́n sọ yẹn. bàbá Bariga ṣe láwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà a lè blame àwọn náà ń rò ní pé ìgbà tó ti dọ́dọ̀ bàbá mú tí mo sì mọ̀ ẹgbẹ́ bàbá mú ti kọ́ ló pè wọ́n wá. bàbá mú ti jẹgẹjẹgẹ lẹ́yìn tí mo mọ̀ bàbá mú ti bí gbẹ́jẹ̀ kan náà ní wọ́n fà ládùúgbò wa yẹn láyà máa gbọ́ fa àti kó gbogbo lọ ní jẹ́jára ògbọ̀ bí ọ̀rọ̀ bàbá wa mọ́kà mọ́ ni ó ní lọ ní ògbọ́ wọ́n tó bá dẹ̀ ní lọ rí gbọ́ ó ní kò má lọ rí gbọ́ àwọn agbọ̀lẹ̀ arẹ́gbẹ́lẹ̀ yín wọ́n ti gbọ́. àkíní kan wà tó jà ẹjọ́ tó máa ń mú lọ sọ́dọ̀ ọ̀bàdàn ni pé ẹ bàbá ọmọ tó kú yín ni àbí ọmọ tó ṣe pé kí ni báwo ni ìṣàbọ̀ nǹkan tí ò pọ́síbù kò lè bó ṣe sọ ẹ lọ́kọ̀ kabalẹ̀ nǹkan tí ò pọ́síbù òun ní nǹkan yẹn ṣe ń gbọ́ bí bẹ́ẹ̀ kí bó ṣe fẹ́ jẹ́ kọ́rọ̀ òun rí òun náà yóò fọwọ́ rẹ̀ fà ẹgẹ́ ti bẹ́ẹ̀ bó ṣe fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ rí òun náà ǹjẹ́ ó tẹ̀ yẹ pẹ̀lú gbogbo àgbákò tó ti wálẹ̀ fọ́ ara rẹ̀ gbogbo nǹkan tó bá tẹ̀ yẹ pẹ̀lú àgbákò kò yẹ kó fà fún. wàláì. àmọ́ nítorí pé kí nìyẹn ti di omi àti ẹ̀jẹ̀ ní. ààrẹ ókè ẹnìkan wà tó jáde pé abáníkèsì lọ́wọ́ báyìí mo fi ọ̀rọ̀ àdúrà mo fi ṣe lẹ́gbẹ̀ẹ́ tábìlì yẹn ní kéèsì yìí tí mo dẹ̀ lọ fi bá ẹni yẹn ní kéèsì òun ni nínú ẹni tí mo mọ̀ pé ọmọ ọlọ́rin ni tó dẹ̀ jẹ́ kó ń bá ṣe ẹni yẹn orí ẹni yẹn mo fi gbé kéèsì pé a ipò fẹ́ dúró ó fẹ́ bá tẹni jẹ́ jẹ́ bá àwọn tó dojúkọ ṣé òun rà ní. wọ́n fẹ́ dojúkọ bàbá ṣé òun rà tó dojúkọ wọn ajẹ lọ ògbó nítorí pé nínú ògbó Ìlọrin ni wọn. nínú ògbó Ìlọrin làwọn náà wà ní bàbá Ìmọ̀ràn Ẹlẹ́yà. nínú ògbó gbogbo ìgbà tó rí ìkẹyìn Ìmọ̀ràn Ẹlẹ́yà. ẹgbà tó rí ìkẹyìn láìpẹ́ yìí àwọn òdúró nídùú pé no gbogbo tó bá ti jẹ́ ògbó Ìlọrin tó ti jáwọ́ èèyàn tí wọ́n fi ń wò pé iyì Ìlọrin ni gbogbo ọpọ pátá ní oúnjẹ èèyàn tó wà àwọn oníṣọ̀tà ẹ̀. bẹ́ẹ̀ a ní dúró ìgbékẹ̀lé wájú ọ̀tá ẹ̀ ìgbékẹ̀lé wájú ọ̀tá ẹ̀ náà kò ní jọ̀tà wa nǹkan bẹ́ẹ̀ tún mọ̀ ni mo tún sọ fún ilé nìyẹn nítorí pé àwọn òjò pé kó bàjẹ́ kó sọ́mọ Ìlọrin kan tó wá já láyé wọn. ó yẹ ká ṣàdúrà fún àwọn mùsùlùmí Ìṣẹ́yìn náà àwọn mùsùlùmí Ìṣẹ́yìn ẹ̀ máa bá tí wọ́n kó lọ́kùnrin tó sùn Kùránì ní òní wọ́n ti rán ẹ̀lẹ̀ wọn Ọlọ́run ti dá fún yín gbogbo olùkọ̀ọ̀kan ẹ máa dìde bẹ́ẹ̀. kí ni wọ́n fẹ́ lò
láàrin nǹkan yẹn òun ni wípé kó kẹ́lì mọ orúkọ tá à ń ṣe ikọ̀ yẹn dẹ̀ láìpẹ́ ó dẹ̀ ó ṣe é ṣe pé látara yín gangan nínú àwọn èèyàn yín gangan wọ́n ti parí nǹkan yẹn àwọn wọn ní sọ. kó fi lè mọ̀ pé kò yẹ pé àwa ìbàjẹ́ fún gbogbo Ìlọrin kọ́kọ́ lọ mọ̀ ná wọ́n á rí pé àwa Ìlọrin Ìlọrin kọ́ ni priority wa Ìlọrin ni one. Ìlọrin number one ní ọ̀dọ̀ wa lẹ́yìn náà àti gbogbo àwọn ilẹ̀ gbogbo Islam gbogbo mùsùlùmí ayé wọ́n gbogbo everybody tó mẹ́nu Ìlọrin àwọn gbogbo ẹni tó bá jọmọ̀ Ìlọrin tó bá wá dúró pé gbogbo ẹni tó jọta Ìlọrin lọ́wọ́ máa gbà wọlé ìlú oníkan tó ní fẹ́ sọ fún yẹn oníkálùkù ń kọ́ ni kálùkù ń kọ́ tán wọ́n padà máa dọjọ́ wájú àwọn ọmọ àrọ́mọdọ́mọ owó padà ká wọ́n máa padà ká mo dúpẹ́ fọ́lọ́run gẹ́gẹ́ bí wọ́n padà máa ká mo dúpẹ́ bí mo bá ìtóníkálùkù bá dẹ̀ tí ìtóníkálùkù bá ṣe láyé òun náà ni ó gbà tó bá já sí wípé nǹkan tá à ń ṣe ọlọ́run ṣe ní èyí tí mo gbé lọ́wọ́ yìí ẹnì gbọ́dọ̀ sọ pé tó owó ló fi wá bẹ̀ bàláì èmi mo mọye mílíọ̀nù tí mo ná ilé olówó kan nílọrin yìí àbẹ́nìkan tó bá ń sọ pé kó jáde kó lọ kó òun lòún sponsor mi kó jáde síta ẹni tó bá sponsor mi tí ó bá lè sọ síta ni ẹni ò ní láti bọ̀ tán. Allahu Akbar. Ipe mi ni wọ́n kó èmi bọ́ ìbá kó kéèsì kó bá mi bá ẹgbẹ́ àbí ẹ o ìgbógun tó fi ṣe nítorí tó fẹ́ rí bẹ́ẹ̀ ni àbí àníyàn kan bẹ́ẹ̀ ẹgbẹ́ àtòrí pé nǹkan tó ń ṣe ẹ̀yìn tó wá ń ṣe yẹn orí kan fẹ́ bàjẹ́ ló fi wá ń dìfẹ́ dẹ̀ èmi mo ní tàlàkọ́ mo fi ọba tó ní tó pọ̀ ọba tó ní mí ò ní fi mí lẹ̀ ọba tó ní mí láyé kò ní fi mí lẹ̀ nítorí pé Ọlọ́run ti dúró tó ti ṣe àánú mi in tí èmi náà dẹ̀ ti ṣọ́ in tí mo mọ̀ pé ti bá ṣe tọ́lọ́run bá sọ pé òun ní ṣe mọ́ pèmí náà bí Ọlọ́run kọ́lọ́ bá jẹ súnmọ́ bẹ́ẹ̀ tí wàá ní ìwọ fẹ́ ṣe fún mi ẹgẹ́ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ bàbá mú tẹ̀mí ò ní fẹ́ jẹ́ ká gbà lágbàjù bàbá mú tí ò bá ní kéèsì àwa gẹ́gẹ́ bí Ògo Ìlọrin ló ní kéèsì a lè dúpẹ́ lọ́wọ́ àwọn mọ́jísù sábà bẹ́ẹ̀ni àwọn náà dúró dáadáa láti rí bàbá wa Amiru mọ́jísù sábà alájọ Abel Fatai Arówólò ọjà tuntun gẹ́gẹ́ bí wọ́n dúró wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ Ìlọrin wọ́n jẹ́wọ́ nítorí pé tí ọba ṣe dáadáa ẹ jẹ́ ká sọ pé ó ṣe dáadáa àwọn náà kún Ògo Ìlọrin lọ́wọ́ àjọ dúró pé Ìlọrin yóò lójú tiwa yìí kò ní bàjẹ́ lágbára Ọlọ́run àtìlẹ́yìn wa láyé lójú wa àtìlẹ́yìn wa kò ní bàjẹ́ ìyẹn ni mo fẹ́ jẹ́ ká ìyẹn ni mo fẹ́ jẹ́ kí gbogbo wa lọ mọ̀ lénìí ẹ jẹ́ ká fi ọkọ̀ balẹ̀ ẹni yóò wá lọ rí o ẹgbàdí ẹ yóò wá lọ rí ibi tó ń bọ̀ ní ibi tí ẹni pé àwa lọkọ inú oníbi tó ń bọ̀ lọ́rin ibi méjì ni ẹni tó bá ti wà nǹkan tó wù yẹn ibi méjì ni ó dé lọ́rin tí ó bá débi kan yóò débi kan ibi tí ó dé yẹn ibi méjì yẹn òun náà máa fojú ara ẹ̀ yóò máa fi wù nítorí pé ó ti padà ti lọ ṣe kí ni ó ti lọ tìpá bọ́ ìsà ẹgẹ́ ìdìbò ẹ̀ in tó ń dùn wá tó ń bà wá ní jẹ́ ó ti lọ ṣe kí ni ó ti lọ kíni bọ̀. Masha Allah alhamdulillah kò jẹ́ bí ààrin yẹn bẹ́ẹ̀ ni ṣe rò pé ó jẹ́ nìyẹn ṣé ẹ gbọ́ mi bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ní mufti dé jíjàmbá wà bẹ́ ọ̀tọ̀ nìyẹn àmọ́ ti lù mufti náà ní dìde ìsapò fẹ́ no bọ́dẹ̀ ṣe lọ́dọ̀ mufti àti gbólóhùn ti pé aláwọ̀ wàsálàwọ̀ mẹ̀rẹ̀yàbá gbólóhùn yẹn náà tún wà ìsinmi ìkáwọ̀ yẹn ti tán ti mú ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn yẹn ẹgbẹ́ bẹ́ẹ̀ àmọ́ kó wá síbẹ̀ yẹn ó ṣe bákan yẹn ẹgbẹ́ bẹ́ẹ̀ tí ó ṣe fáwọn ló lọ bá òun ló wá síbẹ̀ kò ní túmọ̀ kan lórí débi pé bóyá ẹ̀ wọ́n wá fẹ́ mú wọlé sí àyè ìrọ̀ láyé fún kíni ta ló ṣe irú ẹ̀ tó wọbẹ̀. Allahu Akbar ọlọ́run bá wa san yín lẹ́san rí bàbá Bariga pẹ̀lú ògùn ọlọ́run in point tí a fẹ́ kó hàn sí gbogbo ayé ni gbogbo ẹ̀yọ́ lórí. ẹ̀rọ ní ẹgbẹ́ tí bẹ́ẹ̀ yẹn bọ́dọ̀ ṣe wà òun ló ṣe wà o àwọn ẹni tí wọ́n ní àṣẹ sùúrù lóòótọ́ àwọn náà fẹ́ peace. àwa náà rẹ̀ so nígbà àmọ́ ẹni yóò ní gbọ́ àbí kó ní àjọ kò ní gbọ́ mo fi ọba tó dà mí mo fi ṣe ẹlẹ́yìí tó bá já sí pé ààrin láì dájú pé ẹni yóò lè padà sí di ìwà orí burúkú lórí burúkú nìkan tó ṣe. ta rí sáà ń gbé eléyìí ò ní padà wà láì ẹjọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀ lè mọ́ gbọ́n kankan. ẹ̀ bá gbọ́n kankan. a máa rí sáà ń gbé kò ní padà. gbogbo tó wá sọ lórí àwọn ẹni yìí tó jẹ́ lọ́jọ́ pé gbogbo kan tí mo sọ yìí agbọ́bẹ̀ ni pé gbogbo tó kọ́ fi sí lọ́kọ́ lọ́jọ́ kù
ìyẹn jẹ́ nínú ẹlẹ́ẹ̀kejì pé gbogbo tí mo sọ nípa wọn yìí wí bẹ́ẹ̀ mo kó jẹ́ mo kó gbogbo ọ̀rọ̀ mi jẹ́ gbogbo tí mo sọ nípa gbogbo ara yìí tó bá ti ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìrọ̀rùn lòdì. Allahu Akbar. àmọ́ agbọ́dọ̀ rí tí ó fi wá ní ẹ̀mí balẹ̀ lára rẹ̀ pé ká tó dúró gẹ́gẹ́ bá àwọn náà àyọ̀dájú a sì fẹ́ kí mùsùlùmí ara wa kára ó ní àmọ́ lọ́nà ọgbà tá a bá ti rí sáyìn wípé ẹni yìí kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwa náà ní jáwọ́ títí dábì rí amẹ́ríkà amẹ́bí fàṣùgbògùn tó rí wá sí ọlọ́run bá wa dúpẹ́ fún ọlọ́run ní pinyín nípa.